ẹ wo bí ayé bá mi dé òwe mi ò má mọ̀ pé mo lè dépò yí ẹ wo bí ayé bá mi dé. ẹni tó máa ṣe yín láàánú ti dọ́dọ̀ yín tán ṣùgbọ́n condition kan wà níbẹ̀. Lọ́dúnládé Adékọ́lá lóníbàárà bóńkà o bóyá wọ́n ń gbé àwọ̀ ẹ̀wọ̀ ni nínú sinimá titun oníbàárà tá a gbé jáde ẹ̀kọ́ ta lóníbàárà yìí o tó ń ṣàgbékiri tọrọ bára nígboro oníbàárà wọ́n ti production iṣẹ́ ńlá lè yọ. iṣẹ́ ńlá ni lóòótọ́ mo gbà àṣírí báwọn oníbàárà ṣe ń ṣe ó tún pátápátá nínú sinimá tuntun yìí oníbàárà àfikọ́lọ́ máa ṣọ́ wa kẹlẹ́dẹ̀ wa ó máa gbà bọ́dẹ̀ Ọdúnládé Adékọ́lá di méjì o. tani ẹ tani wọ fúnra rẹ mo ní tani wọ. ìwọ ni wọ́n sọ pé òun tọrọ bára òun ló fi ń ba orúkọ mi jẹ́ láàárín àwọn tó nífẹ̀ẹ́ mi ọmọ tani ẹ orúkọ tèmi ni Kọ́lápọ̀ ọmọ Àbẹ̀bí. Ọdúnládé Adékọ́lá ló ń ṣiṣẹ́ ìjọba Ọdúnládé Adékọ́lá ló tún tọrọ bára. èèyàn kan ló yẹ kó wá ẹ̀yin mẹ́ta wá ẹ kó bùkátà wá. òun ni òun kọ́ ọ̀rọ̀ ní fanfa nínú sinimá titun yìí oníbàárà. kí o fi lè máa gba ará àta gbọ́ ju èmi tí mo jẹ́ ọkọ ẹ lọ kò sí wàhálà mú ará àta kó fi èmi lẹ̀. intrigue sínú ẹ lẹ́jù suspense sínú ẹ yí bọ́bọ́. ẹ máa fọkàwé yẹn sinimá jura wọn lọ eléyìí ní kẹ́ra kẹ́wò kẹ́gbà ó kọjá bẹ́ẹ̀. Ọláyẹmí Jímọ̀ yẹn gẹ́m ló tó produce ẹ ló package ẹ. Wàsí owó ìyàgá oṣù ló tún direct ẹ. edited by Rasheed Ọlábọ̀dé Ọ̀túnba. Láàrin Ọdúnládé Adékọ́lá. Ọláyẹmí Jímọ̀. Káyọ̀dé Akíndínà Mr Paragon. Yomi King Ọ̀gbẹ̀bẹ̀. Fatai Odùalálùdé. Aṣíwájú Wáídì Ìjàdù Adédìméjì. Mọ̀nsúrù Ìjàyẹgbẹ́mi. Esther Adésùnlóyè. Ládì Fọlárin. Túndé Usman Òkèlè. Lẹ́kàn Látúnjí. Wàsí owó ìyá. Àṣìṣì Ìjàdù Adé. Adéyínká Ọláolúwa. Ṣèyí Crown. Bùnmídúró Jayé Àròlé Àlànsárì. Tájú Ẹdùn. Prince Adéyẹmí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Nínú sinimá titun oníbàárà. Subtitled in English. Ó ti jáde sórí VCD nìkan kàṣàgbà. Marketed and distributed by Small World Productions Nigeria Limited. EU 18 and 19. Movie City. Arena Shopping Complex Bọ́ládé Òṣòdì Lagos. Nípínlẹ̀ Ògùn. Ọ́fíìsì Small World wà ní Shop 24. Outlet Shopping Complex Sabo Junction. Sabo Abẹ́òkúta. Telephone 080-536-3601. Ó tún wà lọ́dọ̀ DDA Production Arena Òṣòdì àti káàkiri mi gbogbo. Sinimá olókìkí yẹn rẹ̀ o. Oníbàárà la kọ́lé. Ó ti jáde grab your copy now.